tó ọ̀rọ̀ kan jà rìnrìn lórí íńtánẹ́ẹ̀tì láti bí ọjọ́ mẹ́ta òun náà ni mo ní ká fojú sùnùkùn wò ẹ̀yin oníròrí ni mo pè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi kì í sáwọn onírònú ẹ̀dá tí bá ń ronú ó ṣeéṣe kó mọ̀ rí tí ń pè láròjinlẹ̀ ṣùgbọ́n oníròrí wọn a máa lo ọpọlọ kí wọ́n tó sọ̀rọ̀ sí ohunkóhun tó ń ṣẹlẹ̀ ó tó bí ọjọ́ mẹ́ta tá a ti ń wo ọba kan láti ìlú Ifọ̀ pẹ̀lú àwọn ìwà tí wọ́n hù kálukú ló ti gbé wọn jáde lọ́tún lósì tó mo wá farabalẹ̀ lọ́tún lósì mo ṣèwádìí ṣé bẹ́ẹ̀ lórí ṣá ohun tá a gbọ́ ni pé ó mọ̀ jù bẹ́ẹ̀ lọ orúkọ ọba náà ni kábíyèsí ọba Abdulsemiu tó jẹ́ ọba orílẹ̀ ìlú Ifọ̀ wọ́n ní kékeré lè tí mo rí yẹn wọ́n ní ọba ti mú odidi ọ̀nàrẹ́bù tí wọ́n ti dè mọ́ṣíà tí wọ́n lù ú bí kúkú bí yíyè pé gbogbo àwọn alágbára tó fẹ́ sọ̀rọ̀ ńgbà yẹn wọ́n pa wọ́n lẹ́nu wọn ni wọ́n lọ́ba ti mú odidi àáfàálù kan lágbègbè yẹn tí wọ́n nà á tí wọ́n dá dọ̀bálẹ̀ tí wọ́n ya jàlámí àmọ́ lára pẹ́rẹpẹ́rẹ tó èyí mà le wọ́n lọ́ba ti mú pásítọ̀ kan wá sínú ààfin rẹ̀ tí wọ́n lù ú bí kúkú bí yíyè ẹgbà ni ẹ làjà wọ́n lẹ́nìkan ta lé bàbá àbílẹ̀ yẹ́ ń bẹ̀ tí ò jẹ́ kó bá ó gbọ́ wọ́n ròyìn ìyà tó jẹ lọ́wọ́ ọba tó fídíò tá a ti fi ṣáájú yìí ọ̀pọ̀ wa láti rí oríṣiríṣi míì àti gbọ́ ṣùgbọ́n kúkúrú mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ mo ṣe kúdò sí Ogun State Government tó bá yẹ pé báyìí ni gbogbo ìjọba wa rí ní state kọ̀ọ̀kan Nàìjíríà inú wa ó dùn adúpẹ́ lọ́wọ́ yín fún ìgbésẹ̀ tẹ́ gbé lórí ọba yìí ìgbésẹ̀ báyìí gbogbo tí wọ́n ṣe ní ọ́nà mú jẹ tí wọ́n tún ṣe orílẹ̀-èdè tí wọ́n mú jẹ àjẹ́ wípé gbogbo wọn tó wà lágbègbè yẹn wọ́n gbé wọn dáràn lọ́wọ́ kìnìún tí ń pa ọmọ jẹ àwọn ìbéèrè tẹ́mi fẹ́ béèrè rèé 21st of January ní 11 a.m. ní ọjọ́ Tuesday ó ní bàbá 73 yìí òun ló jáde tó fẹ́ lọ ránjẹ ní street kejì ìbéèrè àkọ́kọ́ nìyẹn comment section ẹ má bá mi fi sí ẹ̀yin oníròrí ọmọ ò sí lọ́dọ̀ bàbá yẹn kò síyàwó lọ́dọ̀ ẹ̀ bí ìlú yẹn bá rọrùn fún tó bá jẹ́ pé ọba yẹn ọba sọ̀lúdẹ̀rọ̀ ni sọ yẹ kí bàbá age of 73 máa wá bí ó sì lọ ránjẹ káàkiri mi ò mọ bó ṣe rí lọ́kàn tiẹ̀ that is number 1. Number 2 ọba ìlú ó dá àgbàlagbà dọ̀bálẹ̀ lójú títì jó bójúmu. Number 3 ọba ìlú mú èpè Ọlọ́run o èpè ìmọ̀ pọ̀ èpè fún odidi generation kan tó bá yẹ pé bẹ́ẹ̀ ni Ọlọ́run máa ń sáyẹ̀nsì èpè ni àwọn ọmọ tí bàbá ìbí wọ́n ní kán lọ parẹ́ lójú rẹ̀ ìyàwó bàbá ìbọyọ kan àbí méjì ni wọ́n ní kán lọ parẹ́ lójú rẹ̀ wọ́n á ní bàbá yìí gan ó máa fọ́ lójú ó máa yarọ ó máa di játijàti ó máa ní stroke kábíyèsí Olódùmarè ó yẹ pé bẹ́ẹ̀ làdúrà máa ń gbàmọ̀nà wáyé lọ́wọ́ ọba tí wọ́n gbé ọ̀pá àṣẹ ìlú lé lọ́wọ́ ẹ wo iye ẹni tó ti máa ṣòfò dànù. Alright, mo tẹ̀síwájú ìgbà tó wá rí báyìí arákùnrin àtàrábìnrin tí ó bá ṣe wípé ọba yìí bá pa bàbá yẹn lọ́jọ́ yẹn bí bàbá yẹn ṣe ń kí wàrà mi ọ̀yá wọ́n ní tó bá kú wọn máa sin ẹ́ ọ̀sẹ̀ tó máa béèrè sẹ́rù rí ò tí máa ṣẹlẹ̀ rí tí wọ́n ti sin àwọn èèyàn tí ọba yìí ti pa èmi máa pé ìgbẹ́jọ́ máa tẹ̀síwájú àwò bó ṣe ń ṣẹlẹ̀ ẹ jẹ́ kí wá yànnà náà nǹkan bíi 5 sí 6 lórí ọ̀rọ̀ ọba yìí kó bá ń fi sí comment section. 1 ta ni ọba yìí gan ta ni ọba Semiu retired police but tó ń claim ara ẹ̀ pé SIGP lòun that's a senior inspector general of police
ìkọ́tẹ́ èèyàn bá sọ pé gbogbo agbára ọlọ́pàá ní Nàìjíríà ọwọ́ òun ló wà, òun tún ti ju inspector general lọ, senior inspector general of police. Ó ní ọba yìí olófìrà rẹ̀ jẹ nígbà tó bá yìí wà nípò ọlọ́pàá. Ẹlẹ́ẹ̀kejì nìyẹn, nígbà tó bá yìí wà ní ipò ọlọ́pàá, ẹgbẹ́ èèyàn mélòó ló ti máa rẹ́wọ̀n he, èèyàn mélòó ni wọ́n ti máa dájọ́ ọkú fún, èèyàn mélòó ló ti máa rákò bá àdábá lọ́wọ́ ọba yìí. Number 3, irú ẹ̀sìn wo lọ́ba yìí ń ṣe gangan tó fi di wípé ọba ìgbóná dáadáa nínú èpè? Irú ẹ̀sìn wo lọ́ba yìí ń ṣe? Bóyá ẹ lè bá mi ẹ máa bá mi sọ sí comment section. Then ètò tó tẹ̀lé ni wípé jẹ́ Ifá ló yan ọba yìí. Tó bá jẹ́ Ifá ló mú ọba yìí, Ifá yìí kò rí fúnṣọ o, kò rí pé ọba yìí kì í ṣe ọ̀dúndún ọba sòdédèrọ̀. Ṣé ká sọ pé ọba yìí ló yan rẹ̀ pẹ̀lú ọwọ́ agbára pé rìtáyà police ni, ṣé ipò agbára náà fi débẹ̀ ni, gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá àbí Nàìjíríà lónìí, àbí Ifá ló yan ọba yìí? Ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ nípa ìtàn ọba yìí dáadáa, ẹ jẹ́ á mọ̀ bóyá Ifá òun ló yan ọba yìí. Ìbéèrè tó tún tẹ̀lé rèé o. Ọba yìí ti fi àwọn ènìyàn joyè lọ́gànjọ́ òru. Ó lóun fi Wàsíù kan jẹ baálẹ̀ lóru. Nígbà tí ọba fi yàn joyè lọ́sàn-án gan, ọba ìlú tán bá fi yàn joyè lọ́sàn-án gan, wọ́n fọba gan jẹ lọ́sàn-án gan, ọba ò tí hùwà rẹ̀. Ọba tún wá fà àwọn èèyàn jẹ lóru. Ẹjọ́ kí lẹ rò páwọn yẹn ó hù níwà? Kábíyèsí Olódùmarè, kí làwọn yẹn fẹ́ hù níwà ní àdúgbò ńbẹ̀? Kéèyàn fi yàn joyè lọ́gànjọ́ òru. Ẹnikẹ́ni kò gbọ́dọ̀ mú fóònù dání níwájú ọba yìí débi pé yóò record. Ẹnikẹ́ni ni wọ́n pè é. Bọ̀ fídíò tó jáde yìí, ọba ló ọ̀dà àwọn pé kán rìkọ́ọ̀dù ẹ̀. Báwo ni fídíò yìí ṣe wá jáde? Kábíyèsí Olódùmarè, ní paríparí rẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, gbogbo alágbára ayé, gbogbo ẹ̀yin ṣépèṣépè, gbogbo ẹ̀yin aláṣẹ, ẹ máa rántí pé ọjọ́ ẹ̀san bọ̀ o. Bó ṣe wù kó ta fà sókè kó yí dó borí, bọ́ba yóò rí ọ, ọba ọ̀run ó wò ẹ́.